gómìnà Fubara balẹ̀ sí Port Harcourt lẹ́yìn oṣù mẹ́fà tí Tinubu ní kó lọ rọ́kún nílé. Gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara ó ti balẹ̀ sílùú Port Harcourt tí ń ṣe olúlu ìpínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, nǹkan bí aago 12 ọ̀sán kọjá 20 ìṣẹ́jú ó ní gómìnà Fubara balẹ̀ sí pápákọ̀ òfurufú Port Harcourt níbi tí àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n ti fi orin àtijọ́ pàdé rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin, ọ̀dọ́ tó fi mọ́ àwọn alátìlẹyìn Fubara ó ní wọ́n mọ̀ tó sí òpópónà ní Port Harcourt tí wọ́n sì ń kí káàbọ̀ padà sẹ́nu iṣẹ́ o. Níṣe ni àwọn èrò náà ó ní wọ́n ń kọrin, wọ́n ń jó káàkiri gbogbo òpópónà ní Port Harcourt lórí bí òpin ṣe dé bá ìlú òfararọ tí ààrẹ kéde níbẹ̀ àti ìpadàsípò ìjọba àwarawa ìpínlẹ̀ náà. Ní ọjọ́bọ̀ Thursday tí ń ṣe ọjọ́ 18 oṣù kẹsàn-án ní àwọn èèyàn pàápàá àwọn olólùfẹ́ gómìnà Fubara wọ́n ti ń retí rẹ̀ ní ìpínlẹ̀ náà, àmọ́ tí kò yọjú sí ìpínlẹ̀ ọ̀hún. Níṣe ni àwọn èrò wọ́n máa tò sí ilé ìjọba ìpínlẹ̀ Rivers láti gbàlejò gómìnà Fubara ní ọjọ́rú Wednesday, ṣùgbọ́n tí wọ́n padà sílé o nígbà tí wọ́n kò rí kó wá sí ibi iṣẹ́ padà. Ẹ ó rántí pé ní ọjọ́rú Wednesday tí ń ṣe ọjọ́ 17 ilẹ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu mà kéde pé ìlú ọmọ fararọ tí wọ́n kéde ní ìpínlẹ̀ náà ní oṣù mẹ́fà sẹ́yìn wọ́n ló ti parí báyìí, àti pé kí gómìnà, igbákejì rẹ̀ àtàwọn asòfin kí wọ́n padà sẹ́nu iṣẹ́ wọn o. Nígbà tí àwọn asòfin wọlé padà fún ìjókòó ilé ní ọjọ́bọ̀ Thursday, gómìnà Fubara kò mọ̀ yọjú sí ilé ìjọba pẹ̀lú gbogbo bí àwọn èrò ṣe ti tò kalẹ̀ láti gbàlejò rẹ̀ ní gbọ̀ngàn tó wà ní ilégbèé àwọn asòfin náà, èyí tó wà ní Aba Road, Port Harcourt. Ó ní ìjókòó àwọn asòfin ọ̀hún òun ló ti wáyé o. Àwọn asòfin náà wọ́n mọ̀ tó sọ fún gómìnà Fubara láti forúkọ àwọn tó fẹ́ yàn sípò kọmíṣánná sọwọ́ fún àyẹ̀wò àti ìbuwọ́lù. Àwọn asòfin 27 ó mà ló mà kópa níbi ìjókòó náà, nígbà tí àwọn 3 tí ìgbàgbọ́ wà pé wọ́n súnmọ́ gómìnà Fubara wọ́n ní wọn kò yọjú o. Ọjọ́ ajé Monday tí ń ṣe ọjọ́ 22 ni ìjókòó míì yóò mà tún wáyé o. Ẹ̀wẹ̀, gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Rivers Nyesom Wike tí ó náà wà lára ọ̀kan lára àwọn tó ṣokùnfà bí ààrẹ ṣe kéde ìlú òfararọ, ó mà sọ wípé kò pọn dandan kí gómìnà Fubara kó wọlé padà sẹ́nu iṣẹ́ ní ọjọ́ tí ààrẹ tó ní kó padà o. kọ́lọ́ ọba Elédùmarè kó má jẹ́ àrírù ẹ̀ mọ́ ní ìpínlẹ̀ Rivers. Àdúrà Gbolúwa Tóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá a tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ òjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o, a kú iṣẹ́ látàárọ̀, Ọlọ́run ó dé gbìyànjú èmi àti ńlá dé o.